Èmi ni Adéyínká Ọláìyá, journalist ilẹ̀ Brazil. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dẹ̀ kí gẹ́gẹ́ bí ṣe wá sí ìlú wa. Ilẹ̀ Yorùbá náà níbí. Kábíyèsí wa ni ọba ààrẹ àwọn náà, àwọn ti Brazil. A fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá, a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nípa Ògbóni. Èyí ni alákọ̀ọ́kọ́ ìgbà tí a máa sọ̀rọ̀ jáde lórí ògbóhùn nípa Ògbóni. Ẹ káàbọ̀ sí ètò yìí. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kí a máa ń gbọ́ Ògbóni. A dẹ̀ mọ̀ pé ẹnjọ́ mẹ́ta yìí nílùú Brazil, nínú igbó Ifá nílẹ̀ Brazil, ibi tá ń pè ní igbó Ifá, Bàbá Ògúnjìmí, tí a ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòṣà, àwọn Ògbóni àgbààgbà láti gbogbo ìlú láti jọ ṣe àṣepọ̀ ìfijoyè àti gbogbo ẹnjọ́ mẹ́ta yìí. Mo fẹ́ kí ẹ sọ̀rọ̀ nípa Ògbóni fún wa. Kí ló mú yín rò pé àsìkò ti tó láti wá sí ilẹ̀ Brazil láti wá sọ̀rọ̀ nípa ẹ̀? Ṣé àwọn tí bíbá yìí náà ṣara wa náà ni wọ́n ni? Ẹ ṣé, mo dúpẹ́ olóòtú. Orúkọ èmi tẹ́ ń bá sọ̀rọ̀ ni Ọba Adéyínká Àdìsá Arífánlájogún Ṣàngóládé, tí mo jẹ́ ọba ààrẹ Ògbóni ìgbà ìwáṣẹ̀ fún gbogbo àgbáyé pátápátá. Wíwá tí a wá sí ìlú Brazil yẹn ní South America ní São Paulo, tá fi wá fi ìdí Ògbóni múlẹ̀ ńbẹ̀. Èyí fi hàn wípé Ògbóni ẹ̀sìn ni. Ẹ̀sìn àwọn baba ńlá baba wa tó ti wà kó tó di pé àwọn ẹ̀sìn míì dé. Kí ni nǹkan tá ń pè ní Ògbóni gan? Ògbóni jẹ́ ìfọwọ́sowọ́pọ̀. Ní ayé ìgbà àwọn baba wa, a máa rí wípé wọ́n ní Àgbẹ̀kọ̀yà, ológun, babaláwo, oníṣègùn, àwọn nǹkan tá ń pè ní Ògbóni nìyẹn. Nítorí wípé ní ìgbà tí Ògbóni ti kọ́kọ́ wà, Ògbóni wà fún wípé kí ìyà má jẹ ẹnìkan tàbí ẹnìkejì. Nítorí wípé wọ́n ní ìgbàgbọ́ wípé nígbà tí àwọn baba ńlá baba wa wà, wọ́n ní ìgbàgbọ́ wípé Ògbóni méjì bá wà, tí ìyà bá ti jẹ nìkan, gbogbo Ògbóni ni ìyà yẹn ń jẹ. Ìdílé lè tó fi jẹ́ wípé Ògbóni, tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ sí ẹnìkan nínú Ògbóni, gbogbo Ògbóni ní ẹ̀tọ́ láti fọwọ́sowọ́pọ̀ láti ja ìjàngbara láti gbè sí ẹnìyẹn lẹ́yìn pé nǹkan kan ò gbọdọ̀ ṣe. Ògbóni sì rèé ẹ̀sìn abínibí wa ní Ògbóni. Ẹ̀sìn tó ti wà kẹ́sìn kankan tó wà ní Ògbóni. Nítorí kí ni nǹkan tó ń pè ní Ògbóni gan? Ẹni tó gbóhùn tó gbọ́fèé, lẹ́ni tó jẹ́ wípé ó jogbó ó jatọ́ tó gbó náà ń pè ní Ògbóni. Nítorí pé téèyàn bá fi inú kan ṣe Ògbóni, gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ̀sìn tó wà látàyè níṣẹ̀ǹbáyé láyé àwọn baba ńlá baba wa, Ògbóni wà fún wípé kí a worship, ká ṣe àdúrà, ká ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe, pé ókè ẹni báyìí ṣe nǹkan ókè o, àwa wò wípé kí ni nǹkan tá a fẹ́ ṣe. À ń ránṣẹ́ pé ẹ̀dán, wọ́n á pè bó ṣe kàn pé ẹ̀dán jí á dìde, á gbọ́ àdúrà lẹ́nu ọlọ́kùnrin lẹ́nu olóbìnrin pé ẹni báyìí tó fi inú kan ṣe Ògbóni wípé nǹkan kan báyìí ń ṣẹlẹ̀ sí o, kí la fẹ́ ṣe lórí ẹ̀ tá bá ti ṣàdúrà yẹn, gbogbo ohun tó ń dà láàmú á sì wà lẹ́wọ̀. And then Ògbóni kì í finú méjì bára wọn lò. Nítorí wípé tá bá wo ẹ̀sìn Ògbóni, gbogbo àwọn nǹkan tí ó ti wà kó tó di wípé àwọn baba ńlá baba wa gan dé, Ògbóni yìí ni. Tí obìnrin bá dìde tó bá jókòó sórí àga, tí ọkùnrin míì bá ń bọ̀, ó ní nǹkan tó gbọ́dọ̀ ṣe sí orí àga tóbìnrin yẹn jókòó sí tó ti dìde kóhun tó lè jókòó síbẹ̀. Tó bá wá ń bọ̀, tó bá róbìnrin yẹn kó dìde, ó wá jókòó lé lórí àga yẹn, ẹ̀sìn Ògbóni nígbàgbọ́ wípé ó ti ní lọ́kàn láti fẹ́ bá obìnrin yẹn sùn ni, láti fẹ́ bá alájọṣepọ̀. Nítorí pé ó ní nǹkan tó yẹ kó ṣe sórí àga yẹn kó tó di pé ó fàpèrè tẹ́, kó tó di pé ó jókòó lé lórí. Ṣùgbọ́n tó bá wá jókòó lé lórí láì ṣe nǹkan tó yẹ kó ṣe yẹn, ó ti ń dalẹ̀ Ògbóni nìyẹn. Ìtorí ẹ̀ ni ìfọwọ́sowọ́pọ̀
ṣe wà nínú ògbóni ìgbà tá wá dúró nítorí pé Nàìjíríà ló ní ògbóni gbogbo àwọn ẹ̀sìn tán mú wá lóde òní ayá ló ní bí pé yẹn lọ yá ẹ̀sìn nílùú kan wá ni ṣùgbọ́n ògbóni yìí ní ẹ̀sìn tó ti wà kó tó di wípé àwọn baba ńlá baba wa wà àwa wò wípé ìgbà tí nǹkan ń lọ báyìí àwọn kan wọ́n ti wá láti ìlú káàkiri láti gba ẹ̀sìn wa lọ àwa rí wípé ìlú Brazil ní South America ní São Paulo yìí wípé Yorùbá ni gbogbo wọn Yorùbá náà ti lọ ńgbà tá wá lọ ní tán lọ láti Yorùbá yẹn kò yẹ ká fi wọ́n lẹ̀ ẹ̀sìn tí à ń sìn lẹ̀ Yorùbá yẹn ó yẹ ká mú débẹ̀ àwa dúró wípé kí ni nǹkan tá a fẹ́ ṣe nítorí pé nínú ògbóni kì í dédé fìyàn joyè èèyàn máa ń ṣiṣẹ́ débẹ̀ ni lé dédé rẹ́ nìkan kó dédé ní pé mo fẹ́ joyè ògbóni no ó máa ṣiṣẹ́ débẹ̀ wọ́n máa rí pé fine ẹni yìí awọ ẹ̀ kájùlù nítorí bẹ́ẹ̀ ìgbà tá wá wò wípé South America yìí àsìkò ti tó láti wípé kí ògbóni wọ bẹ̀ tógbóni bá dẹ̀ ti débẹ̀ kájọ máa ṣe ẹ̀sìn kan náà tó jẹ́ pé ibẹ̀ làwọn náà ti lọ ìdí nìyẹn tá a fi wá wò wípé òkè kí ni nǹkan tá a fẹ́ ṣe àwa wò pé ta ló wà nílùú Brazil tó jẹ́ pé ẹni tó jẹ́ pé ẹ̀sìn ìbílẹ̀ ló ń ṣe ìdí nìyẹn tí orúkọ èèyàn mẹ́ta náà fi ránṣẹ́ sí wa nílùú Nàìjíríà torí pé àní dédé kàn dédé mú ẹnìkan pé nítorí pé bóyá ó lówó lọ́wọ́ tàbí pé ó lámìláká tá a ṣe nǹkan tó yẹ ká ṣe tá a bá ṣerú nǹkan yẹn onílé ògbódù ọ̀rà gan máa ń bínú báwo la ṣe wá fẹ́ ṣe tó nílé ògbódù ọ̀rà ò ní bínú wọ́n múrúkọ èèyàn mẹ́ta ibẹ̀ ni Ọ̀túnba Adéròmú inú orúkọ mẹ́ta yẹn náà wà àwa gbéra pé òkè nídìí ẹdán yẹn gan láti máa béèrè sáwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn a béèrè ẹnì kìíní ẹdán ní kì í ṣẹni tó lè túkọ̀ ògbóni ìgbà wáṣẹ̀ nílùú Brazil a tún mú ẹnì kejì orúkọ ẹni tá a mú kàyìn rèé ìgbà tá a máa mú orúkọ wọn ó kún tá bá pín sí ọ̀nà 100 wọ́n kó gbogbo ẹ̀ tán ni bó la ti wá fẹ́ ṣe nígbà tó nílé ti fọ̀nà wá wọ́n níbi tí onílé bá fọ̀nà sí làlejò máa ń rìn ìgbà tí a ti wá béèrè àwọn méjì tó kù wọ́n lámìláká wọ́n lówó wọ́n ní gbogbo ẹ̀ ṣùgbọ́n kì í sowó lògbóni máa ń wò wọ́n fi máa ń fúnyàn nípò èyí la fi wò pé ókè o àti dúpẹ́ lọ́wọ́ onílé mi ògbódù ọ̀rà ti mú Ọ̀túnba Adéròmú gẹ́gẹ́ pé àwọn ní gbọ́dọ̀ jẹ́ ọba ààrẹ ògbóni ìlú Brazil pátápátá láti máa túkọ̀ gbogbo Brazil nítorí pé ńgbàtí Ifá ti mú wọn yẹn wọn ní ṣíṣe lórí ẹ̀ èyí ló ṣokùnfà wípé ńgbàtí Ifá ti wá mú wọn tí gbogbo ọmọ ẹgbẹ́ dìde nílùú Nàìjíríà pé a gbọ́dọ̀ lọ sí ìlú Brazil láti lọ nawọ́ wọn sókè kí gbogbo àgbáńlá ayé rí wípé ọba ògbóni ìgbà ìwáṣẹ̀ ní gbogbo ìlú Brazil rèé èyí ló ṣokùnfà tẹ́ fi rí mi adẹ̀wà wò pé kí la fẹ́ ṣe state by state a mú àwọn èèyàn láti wípé ọba òkè ń dárìn ẹ máa rí nísìnyí báyìí láìpẹ́ láì jìnnà tí ọba ààrẹ ògbóni ìgbà ìwáṣẹ̀ nílùú Brazil léyìí tí í ṣe Ọ̀túnba Adéròmú tí wọ́n bá fẹ́ lọ bì kan ẹ máa rí wípé wọ́n lè dárìn mọ́ nítorí pé state tá bá fẹ́ lọ yàtọ̀ sí São Paulo yìí tá bá fẹ́ lọ sí state míì àwọn state yẹn ló ní ẹ̀tọ́ láti gbà wọ́n lálejò nǹkan kan èèrà kankan ò gbọ́dọ̀ rìn wọ́n ní state yẹn because ọba ògbóni la pè é láti wípé wọ́n fẹ́ lọ fi yàn jẹ ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn náà ṣe kò kárí bá ṣe délùú Brazil báyìí gẹ́gẹ́ bọ́ ṣe kò kárí yẹn èèrà kan ò gbọ́dọ̀ rìn mí báyìí àwọn náà gbọ́dọ̀ mọ gbogbo àwa tá a wá pátápátá àwọn náà take care wa bí hòtẹ́ẹ̀ bí ilé tán gbà fún wa kì í ṣe lé mẹ́rin kì í ṣe márùn-ún tó jẹ́ pé 1 naira wa ò sí ń bẹ̀ nítorí wípé àwọn ní oníléyàn àwọn ẹlẹ́dányàn láti wípé kátukọ̀ ètò yẹn lélẹ̀ tó dẹ̀ jẹ́ pé kò ní pin wọ́n nípa tó yẹn
tí ìbá ṣe wípé a ṣe ìwádìí àwa pàṣẹ wà alójú àfirínà ojú májà sí kòtò la ní ṣùgbọ́n onílé ló máa tọ́